ẹ̀kọ́ wọn ní búrẹ́dì wà ẹ̀wà wà ajẹ́pẹ́wọ́ wà ìrèlè tó wà ó. kó tó di pé ọlọ́pàá búrẹ́dì wà láti ní wẹ̀rẹ̀ ìrúlẹ̀ tó ti pọ̀ rẹpẹtẹ. Bẹ́ẹ̀ tó bá ti lówó ó ní láti ní wẹ̀rẹ̀ pẹ̀lú integrity ni. Èyí bá ní wèrè rárá wọn máa kàn máa rẹ jẹ. Ó tó di pé ọlọ́pàá sábẹ́rì wá láti ní wèrè ìrúlẹ̀ tó ti pọ̀ rẹpẹtẹ. Àṣàkọ́ lọ́sẹ̀ ìrèyẹ tó bá ti wáyé adúsẹ́ni tójú ẹ̀ lọ. Àwọn ọmọ kòrò wá máa wá sáwọn ilé ìfẹ́. Wọ́n lọ tẹ ìlọ́wọ́ ṣùgbọ́n máa jẹ búrẹ́dì ẹ̀ lọ. Àwọn máa jẹ sọ̀tẹ̀yìn kan tí a máa rí sáfẹ́. Tí a máa rí tàbájì náà oṣù máa jẹ yẹn. Wọ́n kọ̀ fún Aláṣadé. Ẹ̀mí aṣẹ́kù bọ̀rẹ̀ aṣọ́kọ̀ ọdún láyé. Àyìnlẹ́yẹ báyọ̀ àwọn bàbá bí méjì kíní kan ò ní ṣe. Èyí à yóò máa tó bàbá tó. Ọmọ para ìṣòro kí ẹ̀ làjà ṣe ọ́. Bẹ́ẹ̀ni rí bọ́ọ̀lù ìgbé kútọ́kù. Àìgbé ọmọ ọmọdé tó kọ̀rọ̀ wọn sí, ìbáyọ̀ ìdílé. Ẹ̀mí aṣẹ́kù ọ̀rọ̀ ọmọ Aláṣadé. Adébáyọ̀ mi. Àìgbé mo kí ẹ Adébáyọ̀ mi. Òun lẹ́sìn kẹ̀kẹ́ Adébáyọ̀ mi. Ọkọ̀ tí mo lọ́sọ̀ àdébí o Adébáyọ̀ mi. Àwọn ìtàgé wá sí ìwà lé orí ọ̀gbìn. Òbí ta lóko Adébáyọ̀ mi. Ọmọ olúbi sí pápá Adébáyọ̀ mi. Ọmọ Paráíso àjàṣe ní kùkú tọ́ọ̀nù Adébáyọ̀ mi. Pépè rí pọ́pì Adébáyọ̀ mi. Wọ́n bá ní paramọ́lẹ̀ Paráíso ló ń fẹ́ bẹ́ẹ̀. Àyìnbó ẹ̀sìn kẹ̀kẹ́ Adébáyọ̀ mi. Ìjọba ìjọba ẹ̀sìn kẹ̀kẹ́. Oúnjẹ títí dọjọ́ alẹ́ lọ́pọ̀ wa máa jẹ́ nínú àlàáfíà nínú ọlọ́lá. Èèyàn tó ti bí kò ní ẹ̀kú ẹni wojú ọlọ́run wọn bá kéré abímọ alálùbá àríkà ọkọ̀ àrí ìdùnnú. Ìgbà yìí ti dá lọ́dún olúwa ti pẹ́. Ìgbà yìí ti dá lọ́dún olúwa ti pẹ́. Pàtàkì ìbòtó, òní bọ́lọ́mọ yàmọ́ bọ́lọ́mọ jẹ́. Gbogbo ọmọ lọ́ra àgbàlá ayé. Abẹ́bẹ́ àlàáfíà, àwọn àlẹ́ tí omi.